Óyá kákọ́ lọ́jọ́ ìbí. Obìnrin ire tó nínú ire tó lọ́kàn ire tó tún níwà ire. Kéètì mama àyàkókà ó máa kú ọdún kẹ̀. Obìnrin ire tó nínú ire tó lọ́kàn ire tó tún níwà ire. Àpáta dé àpáta pààrà ewì dé. Ó yá o lóní kíákíáká ẹjẹ́jọ́ máa kọ́ lọ́jọ́ bí tòní. Yétúndé àyàkókà ó fíjú ó rẹwà lóbìnrin egbin lòún ṣe láàrin àwọn abo oníláárí oníwà ire Yétúndé kókà. Ọ̀kan pàtàkì ló ń jẹ́ nínú olóríire tí mo mọ̀ tó dá mi lójú. Ọlọ́jọ́ ìbí máa gbọ́. Ọ̀pọ̀ ènìyàn ló ní kí n máa kíyọ lónìí ọjọ́ bíi rẹ. Látòrí màmá rẹ̀ abiyamọ ire. Òun gangan lónìí ọjọ́ ìbí ọmọ òun ó ní àpáta ewì kí n jẹnu dákẹ́ òwúlò. Madam Kudirat Kejì Akínọlá ó ní kí n kíyọ̀kíyọ̀ kí n kí ọ délé bàbá tó bí ọlọ́mọ. Olówó orí rẹ̀ ní kí n kí ọ dáadáa Olúmídé ọmọ kókà. Ìhòòlì DJ Kéèsì tó bẹ ní Houston Texas ìmúlẹ́tì parako Yadini Adéwálé Adébámbọ̀. Òun gangan gbẹ̀yìn ó ní kí n máa kíyọ ọlọ́jọ́ ìbí. Gbogbo ẹ̀gbọ́n rẹ̀ pátá ni wọ́n ní kí n máa kíyọ brọ́dá Wálé brọ́dá Dèjì pẹ̀lú àbúrò rẹ̀ Bọ́lájí. Ẹ̀yin ti Houston Texas ó yẹ wá gbé mi náà ló ní pápápá o kájọ lọ máa forí ewì dára. Àpínkẹ́ bọ́sì rẹ̀ ní kí n kíyọ Mr. Adétìmẹ́rìn Abíọ́dún Àjàní ọmọ wọn nílé Olúyọ̀lé ọlọ́jọ́ ìbí ọjọ́ ìbí rẹ̀ ò ní dọjọ́ ìbí mọ́mísì ìmọ́lẹ̀ rẹ̀ ò ní wọ̀kùnkùn màmá òkìkí o ní fojú sunkún ọmọ gbogbo ọmọ rẹ̀ ń kọ́ṣẹ́ wọn láta ìdí ààrẹ rẹ̀ kọ́rọ́ mọ́dí lájọlé bàbá rẹ̀ nílùú Ìbàdàn Yétúndé Àpínkẹ́ ìwọ lọmọ orò ọmọ orò ń jẹ ìwọ lọmọ orò ọmọ orò ń mu ìwọ lọmọ orò ọmọ orò yọ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lẹ́kùnlé bàbá rẹ̀ ará Mápín ará Òróyè ọmọ Ságìdì ọmọ àfòtọ́ ọdún tú ẹrù ìkápálẹ̀ ọmọ owó ilé tí òjá béèrè toko ọmọ owó kúnlé ọmọ owó kókó ọmọ owó kọ́dẹ̀dẹ̀ ọmọ owó tí ò jẹ́ sùn yàrá ọmọ owó tí ò jẹ́ ń gbélé sinmi kọ́kọ́rọ́ owó ṣékélé òṣìlẹ̀kùn ọ̀rọ̀ gbówó ń tòsí ọmọ olówó ṣẹ̀báyé kówó gúgúṣì ó tó gbòde ọmọ olówó tó joyè méjì pọ̀ ọmọ àfọwọ́ bẹ́ẹ̀ ń fọyín gan Yétúndé fọwọ́ lù mí kí n dúpẹ́ fọwọ́ lù mí kí n jójójó fọwọ́ lù mí kí n yọ̀yọ̀yọ̀ ọmọ Ìbàdàn mèsì ẹ̀kọ́ àìwáyé kámọ̀ lárùn kan lára ìjà àgbòrò lárùn Ìbàdàn ọmọ àgbọ̀ sọ́sá mọ́sá ọmọ àgbọ̀ yàyà mọ́yà Ìbàdàn májàmájà tó kára wájú lẹ́rú Ìbàdàn kẹ́ ìbánisọ̀rẹ́ àìránì lọ sójú òkun ọmọ ọ̀rọ̀ àpáta mọ́ fìjà kí kọtálẹ̀ kíjò tó dé ọmọ ẹni abẹ kó mọ́ jagun mọ́ tó tún léwó òkun ó múra ìjà bí ẹni ti mọ̀ tẹ́lẹ̀ ọ̀fẹ́ jogun lásàgbára òdì ọmọ Ìbàdàn ọmọ Lágẹ̀lú ọmọ Ajórosùn Ìbàdàn ló mọ̀ ó mọ láyípo sì ní bàbá Ìbàdàn ẹlẹ́yẹlé alẹ́lẹ́yẹlé mo ní ẹlẹ́yẹlé alẹ́lẹ́yẹlé lomi jíjẹrú tọmọ láyípo máa ṣe jìrẹ́ lomi bumubu wẹ̀ nílẹ̀ Ìbàdàn jẹ́ ń dálé ọlọ́jọ́ ìbí torí mo lè kí ọ̀dọ́ la tó bá jẹ́ tilé ìyá rẹ̀ ìwọ lọmọ Ẹ̀gbá o ìwọ lọmọ Lísàbí ìwọ lọmọ Agbòdù Àkàlà ìwọ lọmọ Alákéjọ bí ọmọ yunmúyunmú lóró ké àgbà tó bá dùn nàmúnàmú ó ṣòro jẹni kámi yéké ó sọdún èyí wàá ṣèmí ìsì lágbára lọ́wọ́ Ọlọ́run lágbára lọ́wọ́ bàbá òkè àríyáyá ni ti yá àríyọ̀yọ̀ ni ti yọ̀ iná ní sàyà náà onílé àlejò onílé ọkùnrin obìnrin ọkùnrin ọmọdé àgbààgbà ọmọdé wọn ó máa fọyàyà ṣe ti ẹni lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ò ní bá wọn tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba mi àyùnlọ àyùnbọ̀ lọ́wọ́ ń yẹnu bó bá ti ń lọre ló máa bọ̀ ọ́re èèyàn tó bá ní kó lọ kó mọ́ padà dé òun gan ló ní délé bá. Happy birthday to you and we all wish you long life and prosperity. Bóyin bá ṣe tá gbẹ̀rẹ̀ ó dinú kókó ogi bá fẹ̀rẹ̀ bòjò bá ṣe tán gbẹ̀rẹ̀ ó dinú sàrẹ̀ tó kọ́lé sí àpáta ewì èmi ṣe tán o mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí o níbi ojúmọ́ ti mọ́dé tó ilẹ̀ kílẹ̀. Kéètì mama àyàkókà ó máa kú ọdún kẹ̀. Obìnrin ire tó nínú ire tó lọ́kàn ire tó tún níwà ire. Hi
Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at APATA APATA. ROC. Love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.